Dúrójayé ti sọ́ọ̀tì ọmọ fàdèyí ti sọ́ọ̀tì kọmíṣánná ti sọ́ọ̀tì wọ́n ní kó san bọ́ọ̀sìrì ó ń fọwọ́ orí. Dúrójayé ti sọ́ọ̀tì ìbà lára ìbà jèrò ìbà ọwárangún àga lẹ́yìn tá a dúpẹ́ tá a júbà lọ́wọ́ ọlọ́run akọ́dá ṣẹ̀dá alápá kábíkábí ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun. Yorùbá dùn ká bọ̀bọ̀ àlùtà Yorùbá dùn ká. Dúrójayé ọmọ fàdèyí ààrẹ df ọjọ́un àná ó ti di kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Arásan. Ó ń fi ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ dùn wọ́n. Bí tá a sì bá dé níbi tí pásítọ̀ Akínwùmí tó jẹ́ àbúrò ìyá rẹ̀ tó ti ń bá a sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ orí 12 ni ojú ìwé 64. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé mu ní Owólabí ní bàbá tó bí mi lọ́mọ ṣàró àwọn gani mi ọmọ oníbọ̀ ẹja ṣàró gbágbà ìyàwó atárúgbó ṣe lóge èmi lọ́mọ ṣàró ọ̀gbẹ́ tójú tẹ̀rùn oníbọ̀ àwọ̀ ọ̀wọ́ tán ibú gbogbo níjẹ́ lómi. Ọ̀mọ̀wé Olúṣẹ́gun Fátùrútì ló kọ ìwé bọ̀bọ̀ àlùtà. Ègé kejì lójú ìwé 64 láò ti tẹ̀síwájú. Dúrójayé rẹ́rìn yàngì pásítọ̀ náà rẹ́rìn músẹ́. Asọ́tì ọ̀rọ̀ ló ń jẹ́ ọmọ mi gbọ́ ẹ̀nà. Dúrójayé ní pásítọ̀ ẹ̀kọ́ àìgbàgbé òtítọ́ ọ̀rọ̀ kan tí mo kàn fẹ́ kí ẹ dì mọ́wọ́ ni pé àlùtà yàtọ̀ sí àlùtà. Àlùtà tí àwa ń ṣe nígbà yẹn yàtọ̀ sí irú èyí tí àwọn wọ̀nyí ń ṣe. Ṣé ẹ mọ̀ pé ní àsìkò tiwa yẹn àwọn sójà làbáwọ̀yá ìjà nítorí pé òṣèlú ṣíṣe kì í ṣe ojúṣe wọn. Àyọjúràn ló sún wọn débẹ̀. Bọ́tà kì í ṣe oúnjẹ ọ̀bọ. Ṣùgbọ́n lọ́wọ́ tí a wà yìí òṣèlú tiwantiwa là ń lò. Kó wá sì gbọ́dọ̀ gba àlàáfíà láàyè bí bẹ́ẹ̀ kọ́ bí dàrúdàpọ̀ bá tún wáyé àwọn ológun yóò kàn tún fìyẹn kẹ́wọ́ gbàjọba ni gbogbo wa yóò bá tún padà sí ẹsẹ̀ àárọ̀. Tírú àwa yìí kò sì ṣòro ẹrù obodò ní tiwa. Ẹ wò ó àlùtà irọ́ àlùtà jẹun lókù tí wọ́n bá ká. Pásítọ̀ ní òun ò fara mọ́ ọ̀rọ̀ tí Dúrójayé sọ. Ó ní rárá kò rí bẹ́ẹ̀. Ẹ̀rín kò yàtọ̀ láti ilẹ̀ yìí tó fi délùú ọba. Bí ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ bá há sọ́wọ́ ìjọba tàbí tí ìjọba bá gbé ìgbésẹ̀ tí kò tọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí irú yín gbẹ́ léyín nígbà tí ẹ wà ní Ṣàngó Òde kò ní dákẹ́. Ọ̀nà tí ẹ là sílẹ̀ fún wọn ni wọ́n ń tọ̀. Dúrójayé tún fèsì ó ní agbọ̀nrín ìsínlẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Èmi ń sọ fún yín pé ọpọ́n ti sún. Àlùtà alájọjẹ ló kù lóde òní. Kò sí àlùtà ìforígbárí mọ́. Ajá ìwòyí ló mọ ehoro ìwòyí lé. Bí èèyàn kò bá tíì sí nínú ìjọba kò sí ìgbésẹ̀ ìjọba tí kò ní máa takò. Ìgbà tí èmi náà tó wà nípò yìí ló tó yé mi pé ìrònú ìjọba kọ́ ni ìrònú àwọn ará ìlú. Ẹni tó bá sì máa purọ́ ló máa wí pé lọ́run ni ẹlẹ́rìí òun wà. Ojú ẹ̀yin yìí náà ló kúkú ṣe nígbà yẹn. Ìjà àlùtà tí mo jà títí tó jẹ́ pé odidi ọdún 10 ni mo fi gboyè fásitì tí àwọn yòókù mi fi ọdún 4 gbà. Ìjọba tì mí mọ́lé láìmọye ìgbà. Wọ́n rán mi lẹ́wọ̀n. Wọ́n pè mí lẹ́jọ́ sí kóòtù. Àwọn ọlọ́pàá dè mí ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ láì jalè láì pààyàn. Mo jìyà mo jẹ́wọ́ iyá. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ mo tún jàjà gboyè ọ̀hún tán. Ìjọba ṣe tánà dì mí n ò jẹ́ kí n ríṣẹ́ fi ṣe. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí mo torí wọn di bọ̀bọ̀ àlùtà ni wọ́n pa mí tì bí àkísà. Tí ijó àjùmọ̀jó wá di ijó èmi nìkan. Lórí ìrònú tèmi ni àwọn òbí mi kú sí. Ọ̀run ò sì torí bẹ́ẹ̀ ya lulẹ̀. Gbogbo àlùtà tí mo ṣẹ̀yà gbangba nítorí rẹ̀ kò pa ìjọba lọ́nà oko dà. Nǹkan ò torí bẹ́ẹ̀ yí padà. Pẹ̀lú gírímọ́ká ẹ̀kọ́ ni àdúrà fi ń gbà. Ṣé lórí tiwa yìí ni akẹ́kọ̀ọ́ kan yóò wá máa forí sọlẹ̀ tí yóò máa forí sọlẹ̀ tí yóò máa fìdí fọ́gbá pé òun ṣe àlùtà ìranù kan. Àlùtà kọ́ àlùtà ni ìkìdá kéyẹ̀yẹ́ gbogbo. Dúrójayé dánu dúró. Ó ń retí pásítọ̀ kò tún sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣe ni pásítọ̀ dorí kodò bí ẹṣin tí wọ́n ń ṣe lọ́ṣọ̀ọ́. Kò dùn péké. Lẹ́yìn ìṣẹ́jú bíi 2
Dúrójayé tún tẹ̀síwájú, ó ní bó bá sì jẹ́ ti àwọn ará ìlú tí wọ́n ń fẹnu wọn wa rọ́ọ̀fù kiri wọ̀nyẹn ni, àwọn ni wọ́n mọ wàhálà tó bá wọn. Nígbà tí mò ń jìyà tí ojú ń pọ́n mi bíi kóró ìṣin, ta ni mo rí? Baba ńlá ta ló yá mi láṣọ? Ìyáláyà ta ló fún mi lọ́bẹ̀ jẹ̀bà? Ẹ wò ó, ìgbà tèmi rèé o, kí wọ́n jẹ́ kí n lò dọ́ba ni. Ìgbà tí èmi Dúrójayé rí rèé, ìgbà tó ń bọ̀ ni mi ò mọ̀. Ẹni tí kò bá tẹ́ lọ́rùn nínú wọn kó lọ gbé oògùn eku jẹ. Pásítọ̀ mi kanlẹ̀ hìn, ó fi aṣọ pélébé ọwọ́ rẹ̀ nu ojú, ó fi sínú àpò ẹṣikí tó wọ̀, ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí lóòótọ́. Ṣùgbọ́n èmi ò fẹ́ kó o máa ro dídùn ìfọ̀n kó o má bàa họra dénú eegun. Àdánwò nípò, nítorí ọjọ́ ìṣirò iṣẹ́ ìríjú ẹ̀dá fi ń lo ipò rẹ̀ dáadáa. Eégún tí yóò padà dèèyàn kì í rorò nínú ẹ̀kú. Kì í ṣe orin ìgbà yìí la rí ló yẹ kí o máa bá wọn kọ nítorí pé ọ̀pá àgbéléjìká ni tẹ̀yìn lójú. Bí ogun bá jẹ lọ, ọgbọ̀n á máa jẹ bọ̀. Ọlọ́run ọba kò ní jẹ́ ká bá wọn ní ìpín burúkú nínú àpadà sí ìgbà. Má rò tèèyàn mọ́, tí Ọlọ́run tó fi ẹ́ sípò ni kí o máa rò. Ó nìkan lọ́ba ẹlẹ́san. Ìbùkún sì ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe é. Ẹ̀tọ́ tó bá yẹ fún àwọn akẹ́kọ̀ọ́, gbìyànjú kí o ṣe fún wọn. Àwọn tí wọ́n ti ṣẹ̀, tí wọ́n sì ti bẹ̀bẹ̀, dáríjì wọ́n. Àwọn olùkọ́ tí ẹ torí ẹ̀ tanú gba òkèlè lẹ́nu wọn, ẹ pè wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn. Káráyé ó lè rí rere wí nípa rẹ lẹ́yìn ipò àfọwọ́bà fi sílẹ̀ yìí. Ìgbà yìí lórí lóòótọ́, ṣùgbọ́n rántí pé ìgbà ọ̀hún kan náà kì í lọ bí òréré rárá. Má hùwà létí lápá o, torí pé oòrùn tó kù lókè yìí tó aṣọ gbẹ. Ariwo rẹ tí ìlú ń pa ti tó gẹ́ o. Dúrójayé àti pásítọ̀ sọ̀rọ̀ sí wa, wọ́n sọ̀rọ̀ sẹ́yìn. Ṣùgbọ́n bí gbogbo nǹkan bá yí padà, tinú mi ni wọ́n ṣe kì í yí padà. Gbogbo ìmọ̀ràn àtàtà àti pásítọ̀ ń fún Dúrójayé láàrin ẹ̀gún èṣùṣù ọkàn rẹ̀ ló ń bọ́ sí. Fífún ni wọ́n ń fún pa. Nígbà tí ọ̀rọ̀ pásítọ̀ fẹ́ dàbí àṣejù, Dúrójayé kò jẹ́ kí ó rí òun mọ́. Sísá ló kù tó ń sá fún un. Ṣé olóòótọ́ pọ́nbélé ni pásítọ̀? Irú wọn kì í lẹ́ní. Nígbà tí òun náà ti rí ojú ìjà nílasa, ó pinnu láti fọ̀rọ̀ ara rẹ̀ mọ́ ní Ọlálẹ́yẹ. Ṣé bí a bá ti ń kí àgbẹ̀ ní àkíjù, yóò ṣe bí a fẹ́ tọrọ iṣu jẹ ni? Bẹ́ẹ̀, ẹni tó bá mọ ibi ọ̀rọ̀ yóò já sí ni ọ̀tá ọlọ́rọ̀. Ká fi èyí bọ́ sí orí 13. Kàkà kó sàn lára ìyá àjẹ́ lọ̀rọ̀ Dúrójayé. Obìnrin ló ń bíjọ, tí ẹyẹ wá ń yí lu ẹyẹ. Nílé ni lóko ni ariwo rẹ̀ ní gbogbo ìlú ń pa. Òun àti àwọn abẹ́ṣekáwọ́ rẹ̀ sì ń kọrin ariwo kì í pa ọjọ́. Òkìkí kì í poṣù. Gbogbo wọn ń jó ijó làbìlàbì jòóbì. Ìkúkú ṣe pé bóyá gbogbo etú tí Dúrójayé ń pa kò hàn sí gómìnà. Ó kúkú hàn sí. Ó sì tún hàn sí gbogbo àwọn olóyè àti àwọn abẹnugan ẹgbẹ́ Afẹ́nifọ́rọ̀ tó ń ṣe àkóso ìpínlẹ̀ Àràsán. Lóòótọ́, ṣé ló yẹ kí ẹgbẹ́ pe Dúrójayé kí wọ́n sì fi ewé ọmọ mọ́ ọ létí nítorí pé ó ń ba orúkọ ẹgbẹ́ jẹ́? Ṣùgbọ́n irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣòro láti gbé fún àwọn abẹnugan ẹgbẹ́ nítorí pé òpó pàtàkì ni Dúrójayé jẹ́ nínú ẹgbẹ́. Yàtọ̀ sí pé òun ni akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ náà jákèjádò orílẹ̀-èdè ọ̀hún. Ẹni àwí ti lérò lẹ́yìn bí Bàbèṣùà nínú ẹgbẹ́. Dúrójayé ti lo ipò rẹ̀ àti owó tó rí kó jẹ láti ta ẹkàn mọ́lẹ̀ nínú ẹgbẹ́ Afẹ́nifọ́rọ̀. Ó ti di ọ̀gbàgbàgbalẹ̀ elégédé gbanú oko. Àpẹẹrẹ èyí ni ọjọ́ tí àwọn kan jẹun yó tán, tí wọ́n ní àwọn kọ̀wé lórúkọ ẹgbẹ́ láti fi kìlọ̀ fún Dúrójayé pé kó tẹ̀ jẹ́jẹ́. Rọ̀bìrọ̀bì tó ti dí ìkìlọ̀ ọ̀hún jáde ló jẹ́ kí wọ́n mọ̀ pé ẹsẹ̀ Dúrójayé ti gùn kọjá ibi tí wọ́n fi sí. Lẹ́yìn ọ̀rẹyìn, ẹgbẹ́ ló tún kọ̀wé ẹjọ́ ẹ má bínú sà sí Dúrójayé. Wọ́n ní kò sẹ́ni tó rán àwọn alápàrútù tó kọ lẹ́tà náà níṣẹ́. Iṣẹ́ àdájẹ́ tara wọn ni. Láti ìgbà náà ni wọ́n ti ń wo Dúrójayé níran. Ọ̀rọ̀ rẹ̀ di àrí ìgbọ́dọ̀ wí, ìpín imú baálé. Bí wọ́n bá ń wí pé ilá kì í ga ju onírè rẹ̀ lọ, ìyẹn ilá kì í ṣe bíi ti Dúrójayé.
nítorí pé ohun tó bá wù ú ló ń ṣe, kò bìkítà fẹ́gbẹ́, kò sì náà ní òfin. Kódà ajá ń sábà ẹkùn, ẹkùn náà ń sábà ajá lòun àti gómìnà. Gómìnà pàápàá mọ̀ pé Dúrójayé kò bìkítà kílẹ̀ ò ṣú láago kan ọ̀sán. Ó mọ̀ pé ó lè dá iyẹ̀pẹ̀ sí gàárì òun. Ìdí nìyẹn tí gbogbo wọn fi ń wo Dúrójayé níran. Ṣé bí ọmọ kò bá ti ní olùbáwí, ṣe ni irú ọmọ bẹ́ẹ̀ yóò rà tí yóò sì máa tàdé. Ó pẹ́ tí Dúrójayé ti ń ṣe bẹ́ẹ̀ tó sì mú un jẹ. Ṣùgbọ́n ó ṣe èyí tó bu nírú lọ́jọ́ kan. Yàtọ̀ sí ìyàwó mẹ́ta tí wọ́n ń ṣe abiyamọ fún ọlọ́ọ̀dẹ àti àwọn ìyá ń dágbé rẹpẹtẹ tí wọ́n wà káàkiri. Akẹ́kọ̀ọ́ obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jẹ́nẹ́ẹ̀tì jẹ́ ọ̀kan nínú àwọn ọlọ́mọge tí wọ́n sùn kàkà fún Dúrójayé. Bí ó tilẹ̀ fẹ́ máa ṣe ọ̀rọ̀ ìfẹ́ tó wà láàrin òun àti Jẹ́nẹ́ẹ̀tì ní òkú òru. Aláṣehàn bíi ti ìyàwó àṣẹ̀ṣẹ̀fẹ́ tó fi páálí ẹja tó lé ní Jẹ́nẹ́ẹ̀tì ní tiẹ̀. Odindi ìyàwó kọmíṣánná, ẹni tí iṣu rẹ̀ ta, tó wá ń dọwọ́ bò jẹ ló mọ̀. Ṣàdédé ni ìròyìn kan lọ kù lọ́sàn-án ọjọ́ kan pé Jẹ́nẹ́ẹ̀tì kú. Ǹjẹ́ kí ló pa akẹ́kọ̀ọ́bìnrin ọlọ́dún kẹrin tó kù díẹ̀ kó kàwé gboyè? Wọ́n ní oyún ló ṣẹ́. Oyún ṣíṣẹ́ kẹ̀ fún ta ni? Ta ni ìbá tún ṣẹ́yún fún bí kò ṣe fún Dúrójayé kọmíṣánná? Ariwo gbalé, òkìkí gbajù. Àwọn òbí Jẹ́nẹ́ẹ̀tì fọn mú. Wọ́n ní àwọn ò ní gba òkú Jẹ́nẹ́ẹ̀tì. Àwọn akẹ́kọ̀ọ́ náà tutọ́ sókè, wọ́n fojú gbà á. Wọ́n ní kọmíṣánná ti rugi oyin, ó ti dọ́kọ délé dánímọ́, ó ti yànlè débi kàásì nǹkan. Dúrójayé kọ́kọ́ ṣẹ́ kanlẹ̀ pé òun kọ́ lòun ṣẹ́yún fún Jẹ́nẹ́ẹ̀tì. Àbí ta ló jẹ́ fọ̀bẹ tó nù jẹ́ṣu? Àmọ́ ṣá, ilẹ̀ tó mọ́ olóró rẹ̀ sí gbangba wálíà ni pé olúfọwọ́ ara rẹ̀ kọ lẹ́tà sí dókítà tó ṣẹ́yún fún Jẹ́nẹ́ẹ̀tì pé ó ṣẹ́yún fún un nítorí pé oyún níní lásìkò náà yóò dí ìdánwò àṣekágbá rẹ̀ lọ́wọ́. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ fásitì tí Jẹ́nẹ́ẹ̀tì wà lọ halẹ̀ mọ́ dókítà onílé ìwòsàn aládàáni náà pé sísun ni àwọn yóò sun gbogbo dúkìá tó ti fi 20 ọdún ó lé díẹ̀ kó jọ níná, ló mú lẹ́tà tí Dúrójayé kọ sí i jáde. Ìwé kì í kúkú purọ́. Nítorí ikú Jẹ́nẹ́ẹ̀tì, àwọn akẹ́kọ̀ọ́ pa ẹtú méje tọ́dẹ ń pa lẹ́gàn. Wọ́n ní bí gómìnà kò bá yọ Dúrójayé nípò, a jẹ́ pé òun fúnra rẹ̀ kò ní rójú ṣèjọba. Tọ̀sán tòru ni wọ́n ń ṣe ìwọ́de. Nígbà tí wọn yóò ṣe pábánbárì, wọ́n lọ fi tìpátìkúùkù gbé òkú Jẹ́nẹ́ẹ̀tì nínú ilé ìgbókùúsí tó wà. Wọ́n fi ògbójú gba pósí kan lọ́wọ́ káfíńtà tó ń ta pósí. Wọ́n gbé òkú Jẹ́nẹ́ẹ̀tì sínú rẹ̀, ó di ọ́fíìsì gómìnà. Gómìnà gbàlejò ọ̀ràn, ó gbàlejò túláàsì. Lọ́jọ́ náà ló ń fúnra rẹ̀ tó mọ̀ ọ́ lọ́rùn. Àwọn àgbààgbà ẹgbẹ́ Afẹ́nifọ́rọ̀ pé bíríkótó. Wọ́n ṣe ìpàdé tó lówúra. Wọ́n sì fi eegun òtòlótò ọ̀rọ̀ náà. Wọ́n bẹ ọba ìlú àti àwọn ìjòyè rẹ̀ pé kí wọ́n bá àwọn bẹ àwọn òbí olóògbé. Ṣé ohun tó bàjẹ́ kúkú ti bàjẹ́? Àwọn òbí aláìsí fọwọ́ wọ́nú. Wọ́n fọ̀rọ̀ ọmọ wọn ṣe osùn, wọ́n fi para. Ìjọba ló tẹ́wọ́ gba gbogbo ètò ìsìnkú. Wọ́n fún àwọn òbí rẹ̀ ní owó gbàmábínú. Wọ́n sì tún ṣèlérí ẹ̀kọ́ ọ̀fẹ́ fún 2 nínú àwọn àbúrò rẹ̀ títí dé fásitì. Ju gbogbo rẹ̀ lọ, ẹgbẹ́ kéde pé àwọn ti yan ìgbìmọ̀ ẹlẹ́ni 5 kan láti inú ẹgbẹ́ Afẹ́nifọ́rọ̀ láti fọ̀rọ̀ wá Dúrójayé lẹ́nu wò àti pé ìgbìmọ̀ náà yóò sọ irú ṣẹ̀ríà tó tọ́ sí. Ìgbóná gbooru tí èèyàn ń jẹ ọ̀pọ̀lọ́ ni wọ́n fọ̀rọ̀ Dúrójayé ṣe. Nígbà tí àwọn ọmọ ìgbìmọ̀ náà kọ́kọ́ fìwé pé Dúrójayé kò dá wọn lóhùn. Wọ́n tún pè lẹ́ẹ̀kejì, ó tún fi wọ́n gún lágídí. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ bákan náà. Ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ọ̀rọ̀ wèrè kan òkè ọ̀hún. Wọ́n ní ìwọ wèrè, lọ́la ni a ó bá ẹ di orí rẹ o. Ǹjẹ́ kí lè sí rẹ̀? Ó ní kò burú kí Ọlọ́run jẹ́ kí wọ́n bá orí òun nílé. Ìwà àìfínípé ní àìfihàn pé èèyàn tí Dúrójayé hù yìí ló jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ṣìgìdì rẹ̀ ti ṣeré létí odò, kó bẹ́ sínú alagbalúgbú omi ọ̀hún ló kù. A kò sì gbọ́dọ̀ torí pé ẹ̀fọ́ yóò tán láwo ká wá torí bẹ́ẹ̀ sọ̀wọ́ di ṣẹ́rẹ́. Pẹ̀lá àṣẹ́fọ̀n, bí yóò bá ṣẹ̀jẹ̀ kó kúkú ṣẹ̀jẹ̀, bí yóò bá sì ṣomi kó kúkú ṣomi. Ọ̀rọ̀ lórí ikú Jẹ́nẹ́ẹ̀tì ti kúrò ní èyí tí ẹgbẹ́ Afẹ́nifọ́rọ̀ ìpínlẹ̀ Arasan lè pa lọ́bọ̀lọ̀.
bí wọn kò bá fẹ́ jẹ iyán wọn níṣu nígbà tí ìdìbò mìíràn bá tún dé. Láì fa ọ̀rọ̀ gùn, àwọn ògbóná gbòǹgbò inú ẹgbẹ́ pé bíríkótó wọn forí ìkòkò ṣọdún. Wọ́n ní kí Dúrójayé lọ rọ́ọ̀kùn nílé náà títí tí yóò fi gbà láti lọ ṣàlàyé ara rẹ̀ níwájú ìgbìmọ̀ tí ẹgbẹ́ gbé kalẹ̀. Fún ìgbà àkọ́kọ́, ìlà Dúrójayé kò ga ju onírè rẹ̀ lọ. Ìwọ̀n ṣáà ni nǹkan dùn mọ́. Tọ́ ẹni tó jù ni lọ ó lè jù nínú bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní ọ̀rọ̀ Dúrójayé báyìí o. Ibi náà ni orí 13 parí sí, ibi náà la sì fẹnu ẹ̀ tì sí lásìkò yìí. Bọ̀bọ́ àlùtà, Yorùbá dùn kà, Yorùbá dùn kà, Bọ̀bọ́ àlùtà. Ojú ìwé 22 ni ọ̀mọ̀wé Olúṣẹ́gun Fátóruntì ló kọ Bọ̀bọ́ àlùtà. Bùkọ́lá Owólabí yín náà rèé. Títí ìgbà míì tá ò tún láǹfààní àti pàdé, ẹ máa bá wa fẹ́ràn ẹ̀, ẹ máa pín, kẹ́ ẹ sì máa tẹ̀lé wa. Àjọṣe wa ò ní bàjẹ́. Títí ìgbà náà, ìpàdé wa wò bí ọjọ́ rọ̀.